àní Yẹhudi ni wọ́n ìkanu ni nínú ìdí Yẹhudi sì ni wọ́n lóòótọ́ ò kìí ṣe pé bóyá mo fi ń ṣe mi ò fi parọ́ mọ́ wọn àwọn tí Gẹ̀ẹ́sì rán láti wá da ìsìláàmù rú láti wá da àwùjọ mùsùlùmí rú òun ni wọ́n wọ́n bá wọlé kan ilé náà dàrú wọ́n bá gbogbo ẹ̀jẹ́ wọ́n dẹ̀ èyàn ọmọ kọ̀yá wọn bàbá dẹbí gbogbo ẹ̀ wọ́n da ẹbí rú kárápátá ni so báwo náà ṣe ní dàlúrú èyí tí wọ́n sì máa sáré wá bá fá àwọn yìí ti sáré wá tó ń pẹ̀lú Muhammad bin Saud tí wọ́n fi pàdé pé ìwọ mú ọlá kí mi mú ìjáfà àmọ́ ká a fi fẹ́ dèlú ní òtórí ẹ̀sìn tuntun ta gbédè yìí ká fi dé mọ́lẹ̀ ẹ bá ṣàkíyèsí wọn gbogbo ibi tí wọ́n bá dé wọ́n máa sáré wá bí tí ìjọba bá ibi tán fẹ́ gbà wọ ìjọba láti lẹ̀mọ́jọba farati so tí wọ́n bá fẹ́ràn àbí tán bá fẹ́ ṣe nǹkankan ìjọba ni wọ́n dẹ̀ síbẹ̀ so lẹ́ẹ̀fì rí wọn tó yá sí pé pẹ́kẹ́ báyìí ọlọ́pàá ni wọ́n sáré lọ pè wọ́n ti mú ọlọ́pàá lọ́rẹ̀ so tí ìjọba bá gbà wọ́n láyé tí gọ́ọ̀mẹ́ntì kan state government ní àbí federal government tó bá gbà wọ́n láyé pẹ́rẹ́ wọ́n kó sáàrin yẹn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí darí ìjọba ọ̀hún la fi ń sọ wípé kí ìjọba federal ìjọ tí wọ́n fẹ́ tán dìbò wọlé 2019 kan lọ ṣọ́ra fáwọn ẹlẹ́sìn gidi wa iza nazarna fi kutub Muhammad bin Abdul Wahhab àbáwo tíra ẹ̀yẹn mú ní ìdí mẹ́sàn wa bil khusus kitabayn ad-duraru sanniya fi ajubatil najdiyya mọ́ fún wọn lórúkọ ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ ní wọ́n gbọ́dọ̀ mọ̀ yẹn ni torí tíra wọn ni tíra ọ̀gá wọn ni so kí wọ́n lọ bẹ̀ wọ́n rí gbogbo nǹkan tí mo wí yìí ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí ẹ wo al-aqidatul murshida ta kàlánà ẹ dákun kí ni ó pe ìbò náà ti pe ọlọ́run ní tí wọ́n ti bọ́lọ́run wórogún bẹ̀ tí gbogbo ara jí sẹ́gìrì so àfikẹ́yìn sọ ipọ́lọ́run láàyè wọ́n fi sàmà torí pàdé sọ wípé àwọn àṣàrà sọ wípé ọlọ́run ò ní ààyè kò níbi dúró sí ó wà ń gbogbo ààyè kò sí lọ́wọ́ ẹ̀yin ló lọ́wọ́ lọ́mọ níka kò létí ẹ sọ wípé ara etí ẹ gbogbogbà lórí bí etí erin ṣé ẹ mọ̀ wípé afọ́jú ni wọ́n nù afọ́jú tí a bá sọ fún afọ́jú tó bá rí afọ́jú tó wá mú lọ dí erin tó wá fọwọ́ra báyìí bóyá pé ẹsẹ̀ nìkan ló ń fọwọ́ra a bá ní kó jú erin ẹsẹ̀ rírí pó bí òpó erin nù ní ṣe wọ́n pé ibi tó mọ̀ọ́mọ̀ nù kò rí ọwọ́jà bó bá sì jásí pé ọwọ́jà nìkan ló dìmú tí ẹ ń fà báyìí tó ń gbé tó ń ṣe gínà a ní gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí lórí bọ́já sí pé etí lórí dìmú yóò ní gbogbogbà báyìí létí ẹ̀rí erin nù ní ṣé bẹ́ erin ti rí nù ní ẹgbà tí wọ́n mọ bọ́lọ́run ti rí táwọn àṣàírà júwe ọlọ́run báyìí so àwọn wá ń tàkà yálọ̀ ọlọ́run ọpọlọ wọn nù làákàyè wọn wọ́n wá ń àkázà nusus ala zahiriha ẹgbẹ́ ńgbàtọ́ ọlọ́run ti lóhun lọ́wọ́ yẹn wọ́n láti lọ́wọ́ ọwọ́ ẹ̀sùn gbọ́dọ̀ lọ́mọ níkà bí tèèyàn ni láì sọ wípé
àní Yẹhudi ni wọ́n ìkanu ni nínú ìdí Yẹhudi sì ni wọ́n lóòótọ́ kìí ṣe pé bóyá mo fi ń ṣe mi ò fi parọ́ mọ́ wọn àwọn tí Gẹ̀ẹ́sì rán láti wá da ìsìláàmù rú láti wá da àwùjọ mùsùlùmí rú òun ni wọ́n wọ́n bá wọlé kan ilé náà dàrú wọ́n bá gbogbo ẹ̀jẹ́ wọ́n dẹ̀yìn ọmọ kọ̀yá wọn bàbá dẹbí gbogbo ẹ̀ wọ́n da ẹbí rú kárápátá ni so báwo náà ṣe ní dàlúrú èyí tí wọ́n sì máa sáré wá bá àfá àwọn yìí ti sáré wá tó ń pẹ̀lú Muhammad bin Saud tí wọ́n fi pàdé pé ìwọ mú ọlá kémi mú ìjà àfá àmọ́ ká a fi fẹ́ dèlú ní òtórí ẹ̀sìn tuntun ta gbédè yìí ká fi dé mọ́lẹ̀ ẹ bá ṣàkíyèsí wọn gbogbo ibi tí wọ́n bá dé wọ́n máa sáré wá bí tí ìjọba bá ibi tán fẹ́ gbà wọ ìjọba láti lẹ̀ mọ́jọba farati so tí wọ́n bá fẹ́ràn àbí tán bá fẹ́ ṣe nǹkankan ìjọba ni wọ́n dẹ̀ síbẹ̀ so lẹ́ẹ̀fì rí wọn tó yá sí pé pẹ́kẹ́ báyìí ọlọ́pàá ni wọ́n sáré lọ pè wọ́n ti mú ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ so tí ìjọba bá gbà wọ́n láyé tí gọ́ọ̀mẹ́ntì kan state government ní àbí federal government tó bá gbà wọ́n láyé pẹ́rẹ́ wọ́n kó sáàrin yẹn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí darí ìjọba ọ̀hún la fi ń sọ wípé kí ìjọba federal ìjọ tí wọ́n fẹ́ tán dìbò wọlé 2019 kan lọ ṣọ́ra fáwọn ẹlẹ́sìn gidi